ọ̀rọ̀ ikú Egbin Orun ti wá di woro sí woro bí e ti fẹ́ jogún ológun ará àdúgbò ẹ gbà wá o. Báyìí làwọn àbúrò olóògbé Mọ́rẹ́níkejì Egbin Orun ni wọ́n ṣe fariwo bọnu nípa PA Egbin tí wọ́n ló dẹ̀bi ti àyàkọ́ gbogbo properties olóògbé tó jẹ́ ẹ̀gbọ́n tiwọn. Eléyìí jọ èmi gan lójú torí látìgbà tí aláyé ti dáyé mi ò gbọ́ ibi tí aráàta especially PA tó ti ń pàṣẹ lórí property tí ń ṣe tiẹ̀ tóun gan òsì kì í ṣèkànnú àwọn family members. Ó lágbára. Nínú fọ́nrán yìí ẹ máa gbọ́ àlàyé lẹ́nu àwọn àbúrò Egbin nípa bí PA ṣe ń kó àwọn góòdù Egbin tà lẹ́yọ kọ̀ọ̀kan tó claim wípé òkú yọ sóun lójú oorun, òkú bá òun wíjọ́. Mo rò pé wọ́n ní òkú ìbálàyé wíjọ́ ni, àmọ́ Àríkẹ́ ti ń bùkù wíjọ́ ń tiẹ̀ o, ó gbẹnu tán. Àtàwọn allegations míì tí àwọn àbúrò fi kan PA nípa ikú Egbin. Gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ wá darapọ̀ mọ́ ìkànnì Digi Television, ẹ máa bá mi click lórí subscribe and follow button tó wà lójú ìwòran yín lábẹ́ fídíò yìí ló wà. Ẹ sì máa bá mi like and share ètò yìí torí gbàsgbòs tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láàrin àwọn àbúrò àti PA Egbin nípa àwọn properties tí olóògbé Mọ́rẹ́níkejì Egbin Orun fi ilẹ̀ sáyé. Ó lágbára, ó serious gidi gan ni. Kí n má wá gbà wá lákòókò púpọ̀ jù, fọ́nrán yẹn rèé, ẹ jẹ́ àjọ gbọ́ àlàyé lẹ́nu àwọn àbúrò, máa wá padà wá ká wá discuss ẹ̀. Wọ́n àti sista mi tí Egbin Orun tẹ̀lé wọ́n jíjọ máa ń sọ̀rọ̀ dáadáa, so tí wọ́n bá ti mẹ́sẹ̀gì ọ̀hún wọ́n máa fọwọ́dẹ̀ fún mi pé ọ̀kọ́ tẹ́gbọ́n ẹ̀ sọ kíní kan. So nígbà ó dàbí pé ọjọ́ kan wọ́n ní Egbin Orun pé wọ́n pé àgbékẹ́ o tí bá ti kú o sí ti rú mi ní kẹ́sìn àwọn sí o. Náà wá ní irú ọ̀rọ̀ wo nìyẹn, kọ́ máa rọ̀ pé ìṣáwó ni nǹkan kan báyẹn. wá ní ibi táwọn fẹ́ ni pé káwọn ọmọ àwọn lè máa tó bá dé láti school kí wọ́n lè máa débi bẹ̀rẹ̀ máa ṣeré. So bí wọ́n lè mẹ́sẹ̀jì àti mi wá fọ́ọ̀dẹ̀ fún mi, wọ́n á ní òkè kébò sí wàhálà pé tó bá jẹ́ pé nǹkan tí wọ́n fẹ́ náà nìyẹn ẹ yẹ ká bá wọn follow ẹ̀. But unfortunately nígbà tí sista wa kú, PA wá ní ẹ̀gbọ́n sọ fún àwọn pé ibi ìbàyẹn plaza àwọn ni kí wọ́n sin àwọn sí. Nǹkan míì ni wọ́n sọ fún àwa, nǹkan míì ni wọ́n sọ fún PA. Okay PA tó bá yẹ pé wọ́n sọ fún yín pé plaza ni kẹsì àwọn sí, ẹ mú proof yín jáde, kí Àgbékẹ́ náà mú proof ẹ̀ jáde, ẹ̀gbọ́n mi lè mú proof ẹ̀ jáde. Ó dàbí pé ní December period ńgbà kan wọ́n jí fóònù Àgbékẹ́, so gbogbo àwọn proof yẹn wà ń bẹ̀. So kò fi ráyè rí mọ́, eléyìí táwa rí bí lè ta ló ṣe é. Bí mo ṣe gbọ́ bí PA náà dẹ̀ ṣe sọ lórí kinní, because wọ́n accuse ẹ̀ pé Egbin Orun fún ní 10 million naira, ó ń sọ fún un pé wọ́n fún un ní 10 million, pé àwọn ẹni pé àkọ́kọ́ àwọn yọ góòdì Egbin àwọn fi ṣe operation fún. Ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àwọn lọ mú góòdì mi nígbà tí Egbin Orun yọ sáwọn lójú àlá pé àwọn fòkú mi ráre, bí mo ṣe ní kó ṣe fún mi kọ́ ló ṣe ṣe yìí, pé àwọn tún wá lọ padà góòdì Egbin làwọn tà làwọn. Àwọn fowó ẹ̀ ṣe ń gbà yẹn. Òun kọ́ ló fowó ara ẹ̀ ṣe o, ó ta góòdì Egbin bí kéèyàn fi owó àbúṣàbò lálẹ́. Mo rò pé ẹ ń fọ́lò kan tí àwọn àbúrò yìí ń sọ pé PA ta góòdù Egbin, ó sọ pé Egbin ní kóun pé òkú yọ sóun lójú oorun. Ọ̀rọ̀ rírùn bí ènìyàn ṣe máa sọ pé òkú yọ sóun lójú oorun, ó dẹ̀ jí sáyé, ó dẹ̀ wà nọ́mà, gbogbo nǹkan tó kù yẹn bá ẹ sọ lójú oorun, ó dẹ̀ ṣe ń rántí. Múlẹ̀ bí èèyàn pa pẹ́ẹ́rọ́ ó ń parọ́. Irọ́ pọ̀, ó tún wá fẹ́ rí ìbẹ́rì ẹ̀, ó tún wá jẹ́ góòdù ẹ̀ ló lọ́ ń tà. Ṣé Egbin ò lówó kankan lákàùntì ni owó tó wá ṣe góòdù ẹ̀ ló lọ́ ń tà lẹ́yọ kọ̀ọ̀kan. Bí èyí tí ò bá ṣọ́ra Ọlọ́run má jẹ́ kó padà rán rẹ̀ lẹ́wọ̀n. Ẹ tún jẹ́ máa gbọ́rọ̀ àwọn àbúrò yẹn lọ síwájú. Egbin ò ní iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ bí ògbógbóró bí ògbógbóró kò ní múná bó ṣe múná yẹn. So àṣìwí ọ̀rọ̀ ni PA sọ, àwáwí àtàmọ́mọ́ àtàmọ́ ló ń sọ, ó kàn wáìn gbogbo state lápapọ̀, ó tún wáìn federal gan mọ́ gbogbo nǹkan tó ń ṣe yẹn. Ó ní ẹ̀gbọ́n mi ń lo bọ́m̀bọ̀m, ìran obìnrin ló ń lo bọ́m̀bọ̀m, ó ló ń lo push up bra, ìran obìnrin ló ń lo push up bra. But aṣá dúpẹ́ lọ́wọ́ náà, ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rówó ra push up bra o. PA ó ní jèrè. Ẹ má jẹ́ ká ṣe kò níbi ìbòjì. Ẹ̀sà ìbòjì yìí náà ló lè dájọ́ fún PA toró jẹ Egbin lẹ́sẹ̀ gan. Ó jẹ Egbin lẹ́sẹ̀. Bó ṣe manipulate Egbin, ó máa ń twist ọpọlọ Egbin bí ẹni tó ń twist bí kí sọ pé tó ń rìn wá ẹ̀wọ̀n kẹ́ wo fíìmù
kẹ wá máa pọ̀ sẹ̀ pé jẹ́ ń tún wo ibẹ̀ yẹn jẹ́ ń tún wo ibẹ̀ yẹn bẹ́ẹ̀ ló ṣe ń rìn wá ìnà so nígbà ayé Egbin ǹjẹ́ tiẹ̀ lábàá láti súnmọ́ gẹ́gẹ́ bí ọmọ ìyá ṣé ẹ̀ ń ṣe wọléwọ̀de pẹ̀lú wọn. ní ẹ̀kọ̀ọ̀kan máa ń rí wọn o ẹ̀gbọ́n mi nífẹ̀ẹ́ mi o kò dẹ̀ gbéyàn kankan ré nínú wa o iṣẹ́ ọwọ́ yín la bá ń bẹ̀ pa o ẹ̀yin lẹ̀ jẹ́ kó dá sí ọmọ ìyá ẹ̀ kankan ó dẹ̀ sọ pé ó sọ nínú ẹ̀kan oní Àgbékẹ́ ń gba 2.5 ó ń gba 1.5 ṣó o lè gbé evidence ẹ̀ jáde ibojì Egbin ni mo wà yìí. ó ti gbé fóònù Egbin dání. ó ti gbé fóònù ẹ̀sà ẹjọ́ ẹ̀dẹ̀ bá mi sọ fún gbogbo àgbáyé lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo fóònù Egbin ló wà lọ́wọ́ pa dẹ̀ tún fẹnu ara ẹ̀ sọ pé Egbin ní ATMs 6 òun kó 4 àbí mélòó ló kólẹ̀ àǹtí mi. ó ti padà gbà yókù kò sí anything phones items Egbin lọ́wọ́ ọmọ yẹ́ ẹ̀ kankan òun ni pa ṣe ń dá bí ẹdun tó rọ̀ bí òwe tó mú gbogbo voice note gbogbo lójú ẹ̀ bẹ́ẹ̀ yẹn kò mọ̀ pé ẹ̀jẹ̀ yìí ó le ju omi lọ ó believe pé bóun bá kọ yìí gbogbo Ọlọ́run ní pé kéèyàn kan wà láàrin wa tó tiẹ̀ jẹ́ pé. eléyìí fọ́ mi lẹ́nu o ẹ̀yin èèyàn ó fọ́ mi lẹ́nu bàjẹ́bàjẹ́ ọwọ́ pa ní ATM àti phones Egbin Orun wà ẹ rí i pé ọ̀rọ̀ yìí ó ń rùn létí like ó ń rùn ó dirty talk ni báwo ni pa ṣe máa hold on to property òní property tí kì í ṣe tiẹ̀ she was the pa quite alright nígbà kàtí tí Egbin Orun tó ti kú already I don't mean rò pé ó ní àṣẹ lórí láti máa kó fóònù àti ATM card Egbin Orun sọ́wọ́ mo rò pé wọ́n ní Egbin Orun ní lọ́ọ̀yà tí ó ń contact tó bá ṣe will ni why tí kò hand over all those things fún lọ́ọ̀yà why tó ṣì ń hold ẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ rírùn bàbá lọ̀rọ̀ rírùn lélẹ̀ mi ì dẹ̀ blame ẹ̀ káláwọn àbúrò yìí náà ṣàprápá tán ṣàprápá ni wọ́n ti kọ́kọ́ fún ní correct beating ni gbogbo rọ́bìṣì tó wọ́n ṣe wọ́n fẹjọ́ ẹ̀sùn lórí social media yìí kò ní máa wáyé náà kó ti kọ́kọ́ fún ní proper beating kọ́ ọlọ́pàá wá kó gbogbo wọn akáwá gbòòrò ẹjọ́ táwọn ọlọ́pàá gan máa dá báwo ló ṣe máa hold on to property tí kì í ṣe tiẹ̀ kí ni fóònù ẹni tó kú ń ṣe lọ́wọ́ ẹ̀ tó máa ní kán wádìí ẹ̀ dáadáa gan ọwọ́ pa èèyàn ò mọ́ ọwọ́ ẹ̀ ò mọ́ tó máa ní kán wádìí ikú Egbin Orun dáadáa ọwọ́ ẹ̀ ò mọ́ dẹ̀ because tọ́wọ́ ẹ̀ bá mọ́ wàá mọ̀ pé gbogbo àwọn nǹkan tó kó dání yẹn kò kí ń ṣe tiẹ̀ báwo ló ṣe jẹ́ sí Egbin tó ṣe pé wọ́n ló máa kó àwọn kìíní yẹn dání ẹ̀yin èèyàn ṣé ẹ̀ ń di ọ̀rọ̀ sáwọn àbúrò yìí ń sọ ṣé ẹ̀ ń dé lẹ́yọ kọ̀ọ̀kan ẹ tún jẹ́ máa gbọ́ wọn lọ síwájú. òun kò kí ń gbọ́ nǹkan kan which is Àgbékẹ́ àwa sì máa ń wò pé ọmọ kékeré làwa a lè bẹ́ sí màmá torí àti kékeré nìyá mi ti fi mílẹ̀ fún Egbin tó dẹ̀ jẹ́ òun nìkan ló ń tọ́jú Egbin ò rí báyìí tẹ́lẹ̀ o Bọ́sẹ̀ àti Yábíbá ló manipulate ẹ̀gbọ́n mi ló ń tú orí ẹ̀ bí ẹni tó ń tú twisting àwọn ló ń lọ lórí o gbogbo àgbáyé àmọ́ wọ́n ti pa báyìí sìn kò sí ohun tá a fẹ́ ṣe sí wọ́n ti rán lọ sọ́run àrèmábọ̀. Bọ́sẹ̀ kúrò nù fámìlì wa. ìgbẹ́ ẹyọ kan ní ẹ bá ń bẹ Bọ́sẹ̀ aṣọ tẹ́gbọ́n mi wẹ́gbẹ̀ yìí kókólẹ̀ tí ò bá fẹ́ rí wèrè kó dẹ̀ kúrò fámìlì wa àfẹ́mọ́ ó dẹ̀ ó ń sọ with boldness kò sẹ́ni tó máa sọ pé kóun máa wá gbàdúrà níbi òjì tó bá bí ìyá láìjà eré máa bọ̀ níbi òjì Egbin kó wá gbàdúrà tó bá dé pé ìyá àti bàbá ẹ ló bí ẹ ó mọ̀ pé òun pè mí lẹ́ran mi ò sọ̀rọ̀ Egbin ló dá gbogbo wèrè ìdúró ò bá ti rí true colour mi tó bá ti jẹ́ pé ìyá ẹ bàbá ẹ lọ máa bọ̀ ní ibojì bíbà yìí kó wá gbàdúrà kí èmi Olúwa tún mi ṣe ká ìwọ Bọ́sẹ̀ kí n ká ẹ mọ́ bẹ̀ tí nǹkan ò bá ti ní ṣe ẹ́. ó dẹ mọ́ kó ṣe kí ni. kó o mọ̀ tó bá ti mọ̀ pé Bọ́sẹ̀ dé a lè wí lórúkọ ẹ máa bọ̀ níbojì Egbin Orun tó bá ti mọ̀ pé ó tó gbangba sùn lẹ̀yẹ tó bá ti mọ̀ pé pa tó di kọ́ ọ ní ẹ ó mọ̀ pé mo sì ń sọ statement kan fún ẹ tó bá dé kí n mọ̀ pé pa ní ẹ nítòótọ́ Bọ́sẹ̀ wò ó sórí ibi báyìí màá ní kó sún kinní ìsẹ́yìn ọmọ wa gbé sàárì ẹ sẹ́gbẹ̀ Egbin màá wá gbé báàgì tiẹ̀ ẹjọ́ máa fún wọn òwe lọ́rùn kí bẹ́ẹ̀ ni máa ti mọ̀ pé good pa ní ẹ o. ọ̀la Monday àbọ̀là kọ́ lọ́jọ́ ajé ni. ọ̀la lọ́jọ́ ajé sà. tí ìjọsìn máa ń wá níbi orí òkè Egbin ta ló ń darí bẹ́ẹ̀ ń sìn. wọlíkè lọ́lọ́run gbé bẹ́ẹ̀ lé lọ́wọ́ báyìí láti máa darí. ìyẹn àbúrò Egbin Orun. olóhùn ní ẹwà tí òbí náà. àwọn wọn ní apọn púpọ̀ bọ́ tí ẹ bá rí nínú ẹ̀mí ó lọ fà o. bóyá ìbá lọ èmi kan. àwa gan tí a jẹ́ èmi tí mo jẹ́ tó bá yán mi kó tó tura mo lè jẹ gbà tí bí 500.
ó máa ń yán mi ni. ṣùgbọ́n nǹkan tí PA sọ lẹ́nu ìbílẹ̀ tá a rí wọ́n ní wọ́n lọ gbé wòlíì arúmọjẹ kan wá. ẹ̀sà ọkọ tó ń sọ ṣe tó ń rí fàásì náà ni. ẹni tó ń rí fàásì ẹ̀yin náà ti máa rí pọ́pọ́lọ́ PA ti lọ ẹ ti máa rí pé orí ẹ̀ ti bí pé something is wrong with her. ọjọ́ méje lè gbin ní ká fóun o fíìmù ọjọ́ kan ló sì rí o tó ti ń ṣe èrè kiri àdúgbò yìí o ló ti ń sínwín o èní ìṣìnì kejì o ẹ fún wa 7 days. o máa rí fíìmù yẹn. ẹ máa rí fíìmù yẹn tẹ́bí ò bá ti jà tó ò bá ti nù ẹ jáde kó o rìn ní òòbọ̀ tàbọ́sẹ̀ a lè wí. sọ pé ọyàn kan náà kọ́ lèmi àtẹ̀gbìn mu. ìmọ̀lẹ̀ aṣáájú tọ̀mọ́lẹ̀ sí ibi sàárè yẹn léde ṣe lára nǹkan tí. ara nǹkan tí Egbin pa láṣẹ fún wa nínú ẹ̀mí ká wá ṣe nìyẹn toró lòun ṣe sólà síbí àárí ìtumọ̀ sólà tó ṣe síbí sólà ọ̀tàn ni. sólà ọ̀tàn o wọ́n fi dẹmọ síbẹ̀ ni ó ṣàfitu àtúmọ̀jẹ owó àbúwá ló fi ṣàbúwá lálejò ibo ni irú ẹ ti lówó ìwọ tẹ́ pé Egbin ó ń ṣe 5 million 3 million sákàǹtì ọwọ́ wò pé ṣọmọ wa parí bẹ́ẹ̀ ni ò fẹ́ máa fàkáǹtì ẹgbà 10k mọ́ ṣebí tó yẹ lọ ṣe kó ìtì ẹ̀mẹ̀ gbọ́n mi lẹ̀ àmọ́ àwa ń tiwa wo ìjà fogún o àmọ́ tí wọ́n bá ti mọ̀ pé bọ́sẹ̀ ni orúkọ ẹ̀ bọ́sẹ̀ lórúkọ ẹ̀ ó ti sọ pé ọ̀ lè ní pé kó má sún mọ́ àwọn ọmọ Egbin wàá sọ bóyá àwọn ọmọ Egbin jẹ́ ìrandíran. ó sún mọ́kùnrin fọ́dún 8 eléyìí tó ń tọ́ ń gbẹ̀yìn wáìnì inú ẹ ló dà fún Egbin àbí àbó òrí kọ́sítọ́mà òkúta ní fine they play my fan. tó bá ti mọ̀ pé bọ́sẹ̀ lórúkọ ẹ̀ bí mo ṣe ń sọ lọ má bọ́ bójú kó wá gbàdúrà tó bá dẹ̀ ti mọ̀ pé bọ́sẹ̀ yẹn ìwọ lọ sí sùkú àwọn ọmọ Egbin ó tún máa bọ́ fún ẹjú bó ṣe ń wo yìí lọ ló yá PA wo àwọn àjọ̀nú ti connect wà á lóye láyé yìí èmi personally máa gbọ́ èmi personally mo mú ẹ sọ́wọ́ tó bá bí ìyá ẹ̀dá tó bá ti mọ̀ pé PA ni ẹ má bọ́ bójú yìí kò dúró wà wá sọ nínú àwọn ọmọ márùn-ún tí Yàbàsírá bí tó bá ka ẹ̀ bóyá wà nìkan lára wọn wà á collect wà wá mọ̀ pé ẹran tó yí tó fà tí ó jà ló ń jẹ́ nọ́mọ̀ ẹ jẹ́ kó mọ̀ original làwa kò sí fake ẹ̀ Ọlọ́run tó bá wà. ṣẹ́rí pé ó lágbára báyìí èèyàn ó lágbára àmọ́ ọ̀rọ̀ rírùn ni gbogbo nǹkan tí PA ń sọ tó bá ṣe pé lóòótọ́ bọ́n ṣe ń sọ yìí ni ọ̀rọ̀ rírùn ni o ọ̀rọ̀ rírùn bàbá ńlá ọ̀rọ̀ rírùn ni irú rọ́bìṣì wo nìyẹn báwo ni PA ó ṣe sọ pé òun lòún fẹ́ máa wà ní kọ́sítọ́dì láti máa tẹ́kẹ̀ àwọn ọmọ àti pọ́pátì Egbin Orun ṣé òun jẹ́ kan náà àwọn fámìlì ẹ̀ ni kódà kó ṣe pé wọn rẹ́ pé ó ti dìsún àwọn àbúrò ẹ̀ nígbà tó wà láyé despite that ẹbí lẹbí ó sì máa jẹ́ ọmọ ìyá lọmọ ìyá ó sì máa jẹ́ náà ìkan nínú wọn kò bìlífù wípé wọ́n wá sit back wọ́n máa wò ìràn àwọn tó sì wá ń pariwo pé wọ́n ń jà fógún wọ́n ṣe kinní kan tí wọ́n bá jà fógún ẹ̀gbọ́n wọn títa nìkan jà fún tí àwọn àbúrò ò bá lè fight fún ogún ẹ̀gbọ́n wọn títa nìkan jà fún beside àwọn ọmọ tí Egbin fi sílẹ̀ ṣé PA fẹ́ sọ wípé òun ò ní lọ marry ni ṣé kò ní wáṣẹ́ mi ṣe ni ṣé kò ní live life tiẹ̀ mọ́ ni ṣé fẹ́ máa tọ́jú àwọn ọmọ yẹn for life ni wọ́n ti ò hand over everything fáwọn family kó máa bá titi ẹ̀ lọ kó wá fi wọ́n lẹ̀ pẹ̀lú Ọlọ́run tó bá wù wọ́n kán ṣe dáa tó bá wù wọ́n kán má ṣe dáa tí ìbá ṣe pé òun náà ní ọwọ́ ó ní nǹkan kan tó ń fi pamọ́ wọ́n ì tó ṣe ń drag nǹkan tí òun ṣe kí ń ṣe títì ẹ̀ tó bá ṣe pé àwọn tó ní skúṣì lórí àwọn family tó ní skúṣì lórí ni wọn ní máa gbé lórí social media débi anybody àwọn á máa gbọ́ ọlọ́pàá kó gbogbo wọn ọlọ́pàá kó everybody wọn á lọ máa settle ẹ̀ ní station ni. I won't take it kí PA fi wọ́n sílẹ̀ she should allow them to do the property the way they choose to do it. It is none of our business for goodness sake. Ọkọ olóògbé gan sọ pé òun ò fẹ́ ní anything ṣe pẹ̀lú property. Why should it now be you? Why should it be her? Why should it be the PA? Now ká tó máa lọ ẹ jẹ́ ká wo nǹkan táwọn èèyàn ti ń sọ ní comment video ẹ jẹ́ ká wo opinion táwọn èèyàn drop sí under video yìí. Commenter kan rèé Princess Valentina ó ní it was a mistake for her to sell her goods behind the families. You are not blood related and anything should be of family consent. Exactly. Báwo ló ṣe máa sọ pé o lọ ta gold lẹ́yìn àwọn family? Kí ló ṣe kàn ẹ́? Pípé Àríkẹ́ gan fúnra ẹ̀ ó ń try láti ránra ẹ̀ lẹ́wọ̀n ni mo rí nínú gbogbo ọ̀rọ̀ mátà tó wà nílẹ̀ because o ò ní right kankan whatsoever láti máa take decision lọ́wọ́ ara ẹ̀. Kò mọ́ gbọ́ lọ́wọ́ kò mọ́ gbọ́ dání now. Another commenter Adéṣọlá ó ní no be by water go and get good lawyer ẹ bẹ́gi fún wèrè. Let her tell the world who authorized her to exhume her body and rebury abi o. Nobody even authorized the reburial. Bí èyí ó sán lórí o ó ní boldness gini ó ní guts bàjẹ́bàjẹ́. Immediately abort the mist
her work is over. Abi now, why still with Egbin's properties? Abi, since her boss wrote will down, she's supposed to pay off on her will if truly she's loyal to her boss. Abi, tó bá ṣe pé lóòótọ́ ló wà lóyà, tó bá ṣe pé lóòótọ́ you are a loyal PA, ó ní láti bẹ anybody drag anything. Your boss will have settled you in her will. So why drag things with their family? You people should ask first before PA change documents. Abi o, exactly. Don't be by pé káwọn sister yìí náà káwọn náà máa jábọ́ lórí social media. It's better they act very very fast if truly they want to collect anything from her. But anyway, I think from what they are saying, wọ́n láwọn ò ní the property, àwọn ò kàn fẹ́ kó súnmọ́ family àwọn money. So another commenter, Samson Bolarinwa, the day your boss die as a PA, your work has ended. Abi now, you have to handle everything to the family immediately and let there be peace. Abi, so why under the law PA ò ní right láti máa handle anything property olóògbé tí except wá ṣe pé nínú will yẹn olóògbé fúnra ẹ̀ sọ fún wọn kọ sínú will pé òun fẹ́ kí PA máa handle properties òun. Anything aside that, she doesn't have any right whatsoever. Titilayo Aminu ó ní even if you fight for Egbin Orun property, is your right. PA should leave the family alone and go. Exactly right wọn ni tí wọ́n bá fight fún ta ló fẹ́ fight fún. Ọ̀rọ̀ rírùn ni pé wọ́n fight fún property o. Tí wọ́n bá fight fún ta ló fẹ́ fight fún náà. Ta ló fẹ́ fight fún ta sí ni family Egbin ni tó fẹ́ tọ́jú àwọn ọmọ ẹ̀ tó fi sílẹ̀. So it is within their rights and nothing can change that. That commenter Funke edit only the PA's work ended the day her boss died. If she didn't have any hidden agenda, she should have handled all Egbin's properties to her immediate family. Abi now, tí ìbá ṣe pé ó ní another kọ̀lọ̀fín nínú òun gan try láti wà ní position tí Egbin wà ní. If not because of that, I don't think PA àwa wà lẹ́ni àwa máa bá àwọn family drag right wo ló ní abeg kó nonsense lọ jàre. Flaky G only these people should mind their choice of words. Ẹ̀yin lóhùn. PA should leave Egbin's family and release Egbin's properties. Okay, another commenter, Shami only you guys should collect all your sister's properties from her before una beat her up. Now wow, violence child lẹ́ni yìí o. Aliu Temitope only olórí burúkú ni PA yẹn. You guys should get her arrested if she dare come near any of Egbin properties or her children. She's evil. Abi now. Ó yẹ kó fọwọ́ òfin mú ni gbogbo ilé tó ń ṣe yìí wọ́n ní ìdè honestly. So a lot of people ní kọ́mẹ̀ntì fídíò ni wọ́n sọ̀rọ̀ against PA wípé ìwà tó ń wù yìí kò ń ṣe ìwà tó ti yẹ ká máa bá lọ́wọ́ PA rárá because she doesn't have any right whatsoever to held on to Egbin Orun's property. Even kò Egbin gan fi sínú wíìlì gan wípé òun ni kó máa handle business or anything or property òun. Ó yẹ kó sì ní sùúrù kó jẹ́ kí lawyer ka will yẹn before she take any further action. Kí ni opinion ti yín ẹ̀yin ẹ máa bá mi jù sí comment. Ẹ má gbàgbé láti máa click lórí subscribe and follow button. Ẹ like ẹ sì máa share ètò yìí kó máa lọ káàkiri lórí ayélujára. Ire o.